kòríkòsùn lèmi àti bàbá Mohbad tẹ́lẹ̀, èyí lohun tó fàjà láàrin wa ìyàwó Mohbad. Oríṣiríṣi àṣírí tó gbẹnu tán ló ń tú jáde nígbà tí adájọ́ ní kí ìyàwó Mohbad Ọláwùnmí Alọ́ba bọ́ síwájú láti wá sọ ohun tó mọ̀ nípa ikú ọkọ rẹ̀. Ṣé ó pẹ́ tí àwọn èèyàn ti ń dúró de ọjọ́ tí arẹwà obìnrin náà yóò sọ tẹnu rẹ̀ lórí ikú tó pa bàbá ọmọ rẹ̀ yìí? Ìdí ni pé láti ọjọ́ tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀, ọmọbìnrin náà kò fi ètè òkè ìlú tìsàlẹ̀ láti sọ ohunkóhun lórí ikú ọkọ ẹ̀ náà. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń gbé àhesọ lóríṣiríṣi kiri tí wọ́n sì ń retí kí ọmọbìnrin náà sọ̀rọ̀, ṣùgbọ́n kò wí kinní kan fún ẹnikẹ́ni. Àfi lọ́jọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù yìí tí wọ́n pè é síwájú, níbẹ̀ ló ti ṣàlàyé àṣírí tó wà láàrin òun àti bàbá ọkọ rẹ̀, ìyẹn alàgbà Alọ́ba. Wùnmí ní ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti bàbá ọkọ òun tẹ́lẹ̀, bíi bàbá sí ọmọ ni wọ́n sì mú òun tí òun náà sì mú wọn bẹ́ẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lásìkò kan ló mú kí ọ̀rẹ́ tó wà láàrin àwọn rẹjà, tí nǹkan kò sì fi bẹ́ẹ̀ lọ láàrin àwọn méjèèjì dáadáa mọ́. Ọmọbìnrin yìí ní kó tó di àsìkò ikú ọkọ òun yìí, bàbá Mohbad máa ń wá sílé àwọn dáadáa. Kódà níbi tí àwọn súnmọ́ ara àwọn dé, òun àti bàbá yìí máa ń jẹun nínú àwo kan náà. Níbi tí ọ̀rẹ́ wọn sì dé, bàbá ọkọ òun a máa gbé ọ̀rẹ́bìnrin rẹ̀ wá sílé tí òun àti ọkọ òun ń gbé, tí wọ́n á sì jọ gbádùn ara wọn níbẹ̀. Ó fi kún un pé kì í ṣe ìyàwó tí bàbá ọkọ òun fẹ́ sílé lòun ń sọ o, ó ní àwọn ọ̀rẹ́bìnrin rẹ̀ lòun ń wí. Wùnmí sọ pé bàbá máa ń gbé obìnrin wá sílé wa dáadáa. Wọ́n wà ní kóòtù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ń gbọ́ mi. Kì í ṣe ẹ̀kan, kì í ṣe ẹ̀mejì ni wọ́n ti gbé ọmọ wá sílé wa. Kì í ṣe mọ̀lẹ́bí wọn ni ọmọ náà, wọn kò sì fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó, ọ̀rẹ́bìnrin wọn lásán ni. Ìyàwó mi wà nílé wọn o. Ọjọ́ kan wà, wọn kò sọ fún wa pé àwọn ń bọ̀ pẹ̀lú obìnrin wá sílé wa. Ìyá Mohbad sì wà nílé wa lọ́jọ́ náà tí wọ́n wá kí wa. Lójijì ni bàbá wọlé pẹ̀lú ọ̀rẹ́bìnrin wọn. Àyà wọn já gan nígbà tí wọ́n bá ìyá Mohbad lọ́dọ̀ wa. Ọ̀rọ̀ náà di wàhálà lọ́jọ́ tí mò ń sọ yìí, nítorí inú bí ìyá Mohbad gidigidi, tí wọ́n sì sọ pé báwo ni yóò ṣe máa gbé obìnrin wá sílé tiwa. A sì bá wọn parí ẹ̀ lọ́jọ́ náà. Ìyá Mohbad ní láti kúrò nínú yàrá tá a fi wọ́n sí, wọ́n lọ sùn sísàlẹ̀, tí bàbá àti ọmọbìnrin tí wọ́n gbé wá fi sùn ní yàrá tó yẹ kí wọ́n sùn. Bàbá Mohbad rò pé èmi ni mo mọ̀ọ́mọ̀ dẹ pàkúté ìṣẹ̀lẹ̀ náà fún wọn. Ọ̀rọ̀ náà kò sì rí bẹ́ẹ̀ rárá, nítorí kò sẹ́ni tó mọ̀ pé wọ́n ń bọ̀ lọ́jọ́ náà. Látìgbà náà ni wọn kò ti bá mi sọ̀rọ̀ mọ́. Ara àwọn nǹkan tó ń bí wọn nínú sí mi nìyẹn. Nǹkan míì tí ìyàwó olóògbé náà tún sọ pé ó fà á tí bàbá náà kò fi ṣe dáadáa sí òun mọ́ ní àsìkò tí òun bí ọmọ òun Liam. Ó ní nígbà náà ni ìjà tún bẹ́ sílẹ̀ láàrin òun àti bàbá Mohbad. Wùnmí ní nígbà tí mo bí Liam ni wàhálà míì tún bẹ̀rẹ̀ láàrin èmi àti bàbá. Wọ́n ní kí n gbé èkejì ọmọ, ìyẹn ibi ọmọ mi wá. Ẹnu sì ń yà mí pé kí ni wọ́n fẹ́ fi èkejì ọmọ mi ṣe. Mo sì sọ̀rọ̀ náà fún ọkọ mi, ó sì ní kí n má ṣe bẹ́ẹ̀. Èmi náà sì gbọ́rọ̀ sí lẹ́nu. Látìgbà náà ni dádì ti bẹ̀rẹ̀ sí ṣe gbùngbùn sí mi lẹ́ẹ̀kan sí. Ọmọbìnrin náà ní èyí ló fà á tó jẹ́ pé bàbá Mohbad kọ́ ni òun kọ́kọ́ pè nígbà tó kú. Ó ní nítorí àwọn kì í ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ síra àwọn mọ́ lòun ṣe kọ́kọ́ pè màmá rẹ̀ àti àbúrò ìyá rẹ̀ kan láti sọ ohun tó ṣẹlẹ̀ fún wọn. Ìyá Mohbad ló sì wá padà pé bàbá rẹ̀ láti túfọ̀ ikú ọmọ wọn fún un. Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.